Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà ó. A dúpẹ́ o tí ẹ jẹ́ kí a rí èní ọjọ́ ìṣẹ́gun. A dúpẹ́ fún àwọn ogun ńláńlá tí ẹ̀yin Olúwa ti ṣẹ́ fún wa. Àwọn ogun tó fẹ́ rán wa lọ sínú sàréè ṣùgbọ́n tí ẹ̀yin Olúwa tí ẹ gbà wá lọ́wọ́ wọn. Àwọn ogun ìdílé ìyá, ìdílé bàbá, àrìnàkò, gbogbo àwọn ogun tí wọ́n pa bùdó tì wá ṣùgbọ́n tí ẹ̀yin Olúwa fi àánú yín palẹ̀ wọn mọ́. Ògo ni fún orúkọ yín. A sì dúpẹ́ pé gbogbo ogun tó ti kù nínú ayé wa lẹ́yìn Olúwa yóò palẹ̀ wọn mọ́ nínú ayé wa lórúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ náà tí a gbọ́ lónìí yóò ṣe ọkàn àti ara wa ní rere. Tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ogúnjọ́ oṣù kẹfà. Èní ọjọ́ ìṣẹ́gun, ogúnjọ́ oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò náà tún sọ pé omi agbára látòkè wá apá kẹta. Omi agbára látòkè wá apá kẹta. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹjọ tí ó kà báyìí: ẹ máa ṣe dídára fún àwọn olókùnrùn, ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ọ̀fẹ́ ni ẹ̀yin gbà o, ọ̀fẹ́ ni kí ẹ fi fún ni. Nígbà tí a ó mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Mátíù orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Ìwé Mátíù orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá tí ó kà báyìí: nígbà tí a bí Jésù Kristi sí Bẹ́tílẹ́hẹ́mù ti Jùdíà, nígbà ayé Héródù ọba, kíyèsí àwọn amòye kan ti ìhà ìlà oòrùn wá sí Jerúsálẹ́mù. Wọ́n béèrè wípé níbo ni ẹni tí a bí tí ń ṣe ọba àwọn Júù wà. Nígbà tí àwa ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn, àwa sì wá láti forí balẹ̀ fún un. Nígbà tí Héródù ọba sì gbọ́, ara rẹ̀ kò lélẹ̀ àti gbogbo àwọn ará Jerúsálẹ́mù pẹ̀lú rẹ̀. Nígbà tó sì pè gbogbo àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àwọn ènìyàn jọ, ó bi wọ́n léèrè ibi tí a gbé bí Kristi. Wọ́n sì wí fún un pé ní Bethlehem ti Judea ni, nítorí bẹ́ẹ̀ ni a kọ ìwé rẹ̀ láti ọwọ́ wòlíì ní wá. Ìwọ Bethlehem ìlú Judea, ìwọ kò kéré jùlọ nínú àwọn ọmọ aládé Júdà, nítorí láti inú rẹ ni baálẹ̀ kan yóò ti jáde tí yóò ṣe ìtọ́jú Ísírẹ́lì àwọn ènìyàn mi. Nígbà náà ni Héródù pe àwọn amòye náà sí ìkọ̀kọ̀, ó sì bi wọ́n lẹ́sẹẹsẹ àkókò tí ìràwọ̀ náà hàn. Ó sì rán wọn lọ sí Bethlehem, ó sì wí pé, ẹ lọ ìwádìí ti ọmọ ọwọ́ náà lẹ́sọ̀lẹ́sọ̀. Nígbà tí ẹ̀yin bá sì rí, ẹ padà wá sọ fún mi kí èmi kí ó lè forí balẹ̀ fún un pẹ̀lú. Nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ọba, wọ́n lọ sì wò ó. Ìràwọ̀ tí wọ́n ti rí láti ìlà oòrùn wá, ó ṣáájú wọn títí ó fi wá dúró lórí ibi tí ọmọ ọwọ́ náà gbé wà. Nígbà tí wọ́n sì rí ìràwọ̀ náà, wọ́n yọ̀ ayọ̀ ńlá ńlá. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ogúnjọ́. Yàtọ̀ sí ayọ̀ gíga, àpapọ̀ omi agbára yìí kan tún wà tí à ń pè ní ayọ̀ ńláńlá. Níbi kíkà wa ti òní, nígbà tí àwọn amòye tí wọ́n rin ìrìn àjò ọ̀nà jíjìn, tí wọ́n wá ọba tuntun tí a bí, tí wọ́n tún rí ìràwọ̀ náà, wọ́n yọ̀ pẹ̀lú ayọ̀ ńláńlá. Wọ́n tẹ̀síwájú nínú ìrìn àjò wọn bíi pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ayọ̀ ńláńlá máa ń fúnni lágbára láti tún lọ síwájú sí i, láti ṣe ohun àgbà ìyanu tí àwọn ènìyàn lásán kò ní lè ṣe. Ayọ̀ ńláńlá yìí wá láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá. Ìwé Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún. Nígbà tí o bá ní àpapọ̀ ayọ̀ yìí, àwọn ènìyàn yóò rò pé bóyá o ti mutí yó ni o. Fojú inú wo ìrírí àwọn ènìyàn méjì tí wọ́n sọ fún ẹni tí ó yarọ fún gbogbo ọjọ́ ayé rẹ̀ kó dìde kó sì máa rìn. Èyí kò mọ́gbọ́n dání rárá, ṣùgbọ́n
ó ṣeé ṣe nígbà tí o bá kún fún ẹ̀mí mímọ́. Ohun kan tó tún mú ayọ̀ yìí tayọ ni pé bí o bá ṣe ń lò ó sí, bẹ́ẹ̀ náà ni wàá máa ní i sí. Tí o bá rí ẹni tí dókítà sọ fún pé ó ní ọ̀sẹ̀ díẹ̀ sí i láti wà láyé, tí ó sì gbàdúrà fún irú ẹni bẹ́ẹ̀, tí ó sì rí ìwòsàn, tó sì tún wà láyé fún ọ̀pọ̀ ọdún lẹ́yìn eléyìí, ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ ńlá, ìgbàgbọ́ rẹ yóò sì pọ̀ sí i, ó sì gba àdúrà láti tún ṣe sí i. Ọ̀pọ̀lọpọ̀ ni a ti kún fún pẹ̀lú ẹ̀mí mímọ́, ṣùgbọ́n tí wọn kò gbàdúrà fún aláìsàn tàbí gbìyànjú láti ṣe iṣẹ́ ìyanu rí. Nígbà kan, mò ń ké pe Ọlọ́run láti ró mi lágbára láti ṣe iṣẹ́ ìyanu. Ó sọ fún mi pé dákẹ́, ṣé o ti lo agbára tí mo fún ọ ni? Mo sọ pé agbára èwo? Ó dáhùn, ṣé a ti baptisi rẹ nínú ẹ̀mí mímọ́? Mo wí pé bẹ́ẹ̀ ni. Ó dáhùn, kí ni ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 8 sọ? Mo mọ ohun tó sọ o, ṣùgbọ́n kò ṣe mí bíi pé mo ti gba agbára kankan. Torí náà mo dákẹ́, ṣùgbọ́n n kò dàbí alágbára. Ó sì dáhùn sí èyí pé, ṣé mo sọ pé olódodo yóò yè nípa ìmọ̀lára ni? Àbí mo sọ pé olódodo yóò yè nípa ìgbàgbọ́? Ọjọ́ kan lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ yìí, obìnrin kan gbé ọmọ rẹ̀ tó ti ń kú lọ, tí kò sùn fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wá sọ́dọ̀ mi fún àdúrà. Mo rántí ìjíròrò mi pẹ̀lú Ọlọ́run, mo sì gbàdúrà fún ọmọ náà. Lẹ́yìn tí mo gbàdúrà fún tán, mo lajú láti rí i pé ọmọ náà ti sùn. Nígbà tó fi máa jí, ara rẹ̀ ti yá pátápátá. Èyí tún bù sí ìgbàgbọ́ mi, ó sì kún ọkàn mi pẹ̀lú ayọ̀ ńláńlá. Mo dúpẹ́ nítorí ó sì ń kún mi pẹ̀lú ayọ̀ ńláńlá náà àti ṣiṣẹ́ iṣẹ́ ìyanu láti ipasẹ̀ mi. Ó lè ṣe bákan náà pẹ̀lú. Ìwọ náà lè ṣe bákan náà pẹ̀lú bí ìwọ náà bá jọ̀wọ́ ohun gbogbo fún un. Kókó ọ̀rọ̀ pàtàkì: lo agbára tí o gbà nígbà tí a baptisi rẹ nínú ẹ̀mí mímọ́ láti ṣiṣẹ́ ìyanu nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Lo agbára tí o ti gbà nígbà tí a ti baptisi rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́ láti ṣiṣẹ́ ìyanu nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Kí Olúwa kó fún wa ní oore ọ̀fẹ́ láti lo àwọn agbára tí a ti gbà fún iṣẹ́ ìyanu fún àwọn tí ó nílò rẹ̀ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayakútì ẹ mọ̀ sí ìyá ènìyàn rere ní ó kan ọ̀run ṣíṣí tèmi. Nígbà tí a máa pàdé lọ́la, ká pàdé láyọ̀, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.